Yes.
Agbóbi oyisa yeye. Agbóbi oyisa. Ugbani. Osaru yọmọ akọrọ lọrùn kárọ lọ kẹtì ugbani yọ. Oh yes. Ulena gaye. Enana iye. Ọgọ́ abẹ́nàmọ́ wa gbàgbé. Ọ̀nà ya ẹyẹ pé kò sáde ra mi. Iwe ule na garie, enana iye ọdọ abẹrẹ bàbá gbàgbé ọ̀nà ya lẹyẹ pé kò sáde ra mi. Lórẹkù mẹdẹ. Ọwúlẹ̀ na garie, nana iye kì. Oh yes. Iye ẹ̀rọ ìnáyí. Bẹ́ẹ̀ni ní ewa sẹ́yẹ náà ọ̀kẹ́kẹ́ náà lásì kọ̀sánú dásí sẹ́. Ẹ̀rọ àtòmí ọlọ́rọ̀ wà náírà àdúrà rẹ̀ ní ọ̀pá ní àdúgbò ẹ̀ bá ní àdúgbò àrùsánú dásí ẹ̀ o. Ègbúlẹ̀ bẹ̀rẹ̀ ọ̀nì. Àràdé àrẹ́lẹ́bẹ̀rẹ̀ ọ̀dọ́ àmọ́ màá bá gbé. Bẹ́ẹ̀ni ó sẹ́yẹ náà kẹ́kẹ́ náà tó sáyé sẹ́. Àárín ní àrà kú ọ̀mà ní à. Ègbúlẹ̀ bẹ̀rẹ̀ ọ̀nì. Òsànú dásí náà ọdún àrí ọ̀mà bá gbé. Ọ̀gbà gbórí oyisa yéye àìmórí oyisa. All the year Bible die where touch not my anointed and do my prophet no harm. Oh yes, àìmórí oyisa, àìmórí oyisa. Orúkọ lọ sọ́dún yà wọ́n pọ̀. Ege ṣe ti kàn mí yọ. Ẹsẹ̀ ti tọ̀yọ̀ ẹ̀wẹ̀ náà kọ̀ wọ́ ẹ̀rọ wájà. Agbóbi oyisa. Orúkọ lọ sọ́dún yà wọ́n pọ̀ òye. Ege ṣe ti kàn mí yọ. Ẹsẹ̀ ti tọ̀yọ̀ ẹ̀wẹ̀ náà kọ̀ wọ́ ẹ̀rọ wájà.